Ìgbéyàwó póríṣiríṣi láyé àtijọ́. Aláwọn ìgbéyàwó yaléwá. Irúfẹ́ ìgbéyàwó wo là ń pè ní yaléwá? Òun lọmọbìnrin tí ò gba ẹ̀kọ́ tó jẹ́ pé máa tojú bọlé tí wọ́n bá ránṣẹ́ tí ó fi lọ bí wọ́n ó ti rún mọ́lẹ̀ tóyún ó dé. Ìgbéyàwó míì nìgbéyàwó àsàǹte. Ìgbéyàwó àsàǹte nìgbéyàwó tó jẹ́ pé àwọn ẹbí ọkọ wọ́n ti mọ̀ wọ́n nínú ẹbí ìyàwó wípé lágbájá àti lágbájá o wọ́n ń fẹ́ra wọn. Ṣùgbọ́n àwọn ẹbí ìyàwó wá ṣàkíyèsí pé ọmọ wọn ti fẹ́ máa ṣojú méjì bí ọ̀bẹ gàǹbàrí. Fúnra wọn ni wọ́n ránṣẹ́ sídìílé ọkọ pé ẹ wá o, ọmọ wa ó ti fẹ́ yọ wá lẹ́sẹ̀ lẹ̀ o. A ti rí i pé ó ti ń ṣọ̀bẹ ó ń ṣèlú o. A rán lọ́jà lọ́tùnla tàbí ní ọ̀run. Ẹ ṣètò bẹ́ẹ̀ ti gbé o. Òun ni ìyàwó àsàǹte. Àwọn ọ̀rẹ́ ọkọ ni ó lọ gbé ń gídìgàn kú. Wọ́n ó gbé wọ yàrá ọkọ ẹ̀ lọ. Odidi oṣù méjì wọn ò ní jẹ́ ó bọ́ta. Lẹ́yìn kó jí kó jẹun. Títí tóyún ó fi dá rẹ̀. Wọ́n gbé lásàǹte nù. Oríṣi ìgbéyàwó kan nìgbéyàwó òrìṣà. Àwọn wo nìgbéyàwó òrìṣà? Àwọn ni àwọn ẹni òrìṣà bí àfín, abuké tàbáwọn tó ní àléébù kan lára. Ìgbéyàwó tó gbajúgbajà jù òun ni Yorùbá ń pè nígbéyàwó ọ̀sìngín. Gẹ́gẹ́ bí a ti ń bára wa sọ lórí àwọn àṣà Yorùbá pé ká má fọwọ́ yẹpẹrẹ mú nǹkan tiwa. A ti ń sọ onírúurú lórí àwọn orí ọ̀rọ̀ tó jọ mọ́ àṣà àti ìṣe Yorùbá. A tún wá fẹ́ tẹ̀síwájú báyìí láti tún ṣàlàyé nípa orí ọ̀rọ̀ míì tí í ṣègbéyàwó. Ẹ máa bá wa kálọ. Àlàyé dọ́in la sopọ̀ mọ́ ìgbésí ayé ọmọ ènìyàn lórílẹ̀. Ìgbéyàwó kì í ṣe àṣà àdáṣe láàrin ọkọ àti ìyàwó nìkan bá a ti ń ṣe lónìí. Ìgbéyàwó ó wà lọ́wọ́ ẹbí kìíní àtẹbí kejì. Látijọ́ ọkùnrin yìí déédéé pàdé obìnrin nígboro kó bẹ́mọ pé òun fẹ́ fẹ́ ẹ. Bọ́mọ bá ti tó lọ́kọ́ yóò lọ́kọ́, tó bá sì tó ládàá yóò ládàá ni. Àwọn òbí ọmọkùnrin àwọn ni wọ́n máa ń wáyàwó fọ́mọ wọn. Ìgbéyàwó ó ní ìdàpọ̀ ọkùnrin àti obìnrin láti jọ bẹ̀rẹ̀ ìdílé tuntun. Ohun tá à ń pè nígbéyàwó nù. Ìgbéyàwó póríṣiríṣi láyé àtijọ́. Aláwọn ìgbéyàwó yaléwá. Irúfẹ́ ìgbéyàwó wo là ń pè ní yaléwá? Òun lọmọbìnrin tí ò gba ẹ̀kọ́ tó jẹ́ pé máa tojú bọlé tí wọ́n bá ránṣẹ́ tí ó fi lọ bí wọ́n ó ti rún mọ́lẹ̀ tóyún ó dé. Irú wọn nìyàwó oní nylon báàgì. Yaléwá ni wọn ò ránṣẹ́ sí. Ìgbéyàwó míì nìgbéyàwó àsàǹte. Ìgbéyàwó àsàǹte nìgbéyàwó tó jẹ́ pé àwọn ẹbí ọkọ wọ́n ti mọ̀ wọ́n nínú ẹbí ìyàwó wípé lágbájá àti lágbájá o wọ́n ń fẹ́ra wọn. Ṣùgbọ́n àwọn ẹbí ìyàwó wá ṣàkíyèsí pé ọmọ wọn ti fẹ́ máa ṣojú méjì bí ọ̀bẹ gàǹbàrí. Fúnra wọn ni wọ́n ránṣẹ́ sídìílé ọkọ pé ẹ wá o, ọmọ wa ó ti fẹ́ yọ wá lẹ́sẹ̀ lẹ̀ o. A ti rí i pé ó ti ń ṣọ̀bẹ ó ń ṣèlú o. A rán lọ́jà lọ́tùnla tàbí ní ọ̀run. Ẹ ṣètò bẹ́ẹ̀ ti gbé o. Òun ni ìyàwó àsàǹte. Àwọn ọ̀rẹ́ ọkọ ni ó lọ gbé ń gídìgàn kú. Wọ́n ó gbé wọ yàrá ọkọ ẹ̀ lọ. Odidi oṣù méjì wọn ò ní jẹ́ ó bọ́ta. Lẹ́yìn kó jí kó jẹun. Títí tóyún ó fi dá rẹ̀. Wọ́n gbé lásàǹte nù torí pé ó fẹ́ dójú tàwọn ẹbí rẹ̀. Oríṣi ìgbéyàwó kan nìgbéyàwó òrìṣà. Àwọn wo nìgbéyàwó òrìṣà? Àwọn ni àwọn ẹni òrìṣà bí àfín, abuké tàbáwọn tó ní àléébù kan lára. Irúfẹ́ àwọn wọ̀nyí, àwọn atọ́kùn tàbí àwòrò òrìṣà Ọbàtálá la gbàgbọ́ pé òòṣà ló mọ wọ́n. Bẹ́ẹ̀ náà la fi pè wọ́n níyàwó òrìṣà. Wọ́n máa ń fi wọ́n tọrẹ bí ìgbà tí àwọn ẹlẹ́sìn mùsùlùmí bá ní pé ìyàwó sàárà tí wọ́n kàn fún tó wu òbí ìyàwó tó sì fi lé ọkọ ẹ̀ tó wù lọ́wọ́. Bí àwọn ẹbí tiwọn náà ṣe máa ń fà wọ́n lé àwọn atọ́kùn òrìṣà nu. Ìgbéyàwó gbàmí ọ̀ràmí wà látijọ́.
èwo ni gbà mí ọ̀rà mí ó ní bíi kí àmódi kọ́ máa da ọmọbìnrin kan láàmú, ṣùgbọ́n tí ó fi dẹni àkọ̀tì tí ò ní pé òun náà ò ní nípa láyé, àwọn òbí rẹ̀ á máa wá àwọn ògbójú oníṣègùn tó lè sọkọ àbíkú wípé gbà mí kọ́ ọ̀rà mí bá ń wo ọmọ yìí, àtòkú àtààyè rẹ̀ ìwọ ló ní. Bí àpẹẹrẹ tá a bá rọ́mọbìnrin tó rẹwà tí ń kú wárápá tàbí tó gun òru ń dà láàmú tàbí irúfẹ́ àmódì míì, irúfẹ́ olóògùn bẹ́ẹ̀ gan bí ọ̀bá mọ̀ torí póbìnrin wọn láyé àtijọ́, òun náà wá gbogbo ọ̀nà yóò pe àwọn awojọ wọn ó sì bá wo àrùn sàn láì ní gba ẹ̀jẹ̀ kankan. Òní ọ̀fẹ́ ọmọbìnrin òun nígbéyàwó gbà mí kọ́ ọ̀rà mí, ó ti gbà wọ́n, ó ti mú ẹ̀gàn rẹ̀ kúrò, òun náà ni ó sì fẹ́. Oríṣi ìgbéyàwó míì òun ni opó ṣíṣú nílẹ̀ Yorùbá. Ẹlòmíín bẹ wọn Yorùbá lẹ́yìn àfìbálẹ̀ soyún kọ̀ mọ iye oorun, ẹlòmíín sì rí ajogún ẹ̀wù ni kọ̀ mọ iye agbádá ńlá. Ẹni bá súpó tí èso ńlọ́fẹ́yàwó tó jẹ́ pé ń tẹ́ ìpìlẹ̀ ìyàwó ti ẹnu kò lè mọ iye àná. Ṣé mọ̀ pé òun kọ́ ló dáná, ó sún opó ni, bóyá ẹ̀gbọ́n rẹ̀ kan ló fi irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ sáyé, ṣùgbọ́n torí pé ọmọbìnrin yìí kéré ju tí ọmọ dágbé lọ, bóyá ọmọ kan ló ṣẹ̀bí tọkọ rẹ̀ fi kú. Dẹ̀dẹ̀ Yorùbá ní àní gbọ́mọ ó dólé káwá taari ìyá rẹ̀ ta. Irúfẹ́ obìnrin náà wọ́n fà lé ẹnìkan lọ́ni. Ṣé Yorùbá ní ọlọ́mọ fà wá lẹ́ni tí ó mú alọ́, kì í ṣàdúrà obìnrin tọkọ rẹ̀ kú. Bọ́kọ bá kú ọkọ ní kù, ẹlòmíì ni wọ́n sùn lópó fún, ọ̀nà tí ẹlòmíì fi gbéyàwó nù. Òmíì ní gbígba abílékọ láì súpó. Ọ̀nà wo ni ẹ máa gbà abílékọ? Ìjà tó bá di pé ẹbí méjèèjì ò rí parí láàrin lọ́kọ láyà tí ó fi ju pé kán túká, bóyá irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ bóyá ń dọ́kọ, bóyá ń ṣe tó lè mú ikú wọlé, tàbí kí ìjà kan ó dé kí wọ́n sọ tì. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó bá gbà lẹ́yìn ìgbà tó kúrò lọ́dọ̀ ọkọ, ọgbà abílékọ ni, torí kò lánàá tí ó tún sí lórí ẹ̀ mọ́. Oríṣi ìgbéyàwó kan nù. Ìgbéyàwó tó gbajúgbajà jù òun ni Yorùbá ń pè ní ìgbéyàwó ọ̀sìngín. Òun ni ìgbéyàwó tá a fẹ́ mọ ní ṣùlọ́kà tá a sì tẹ̀lé gbogbo àwọn ìlànà tó yẹ ká tẹ̀lé. Àlàyé dọ́in lásopọ̀ mọ́ ìgbésí ayé ọmọ ènìyàn lórílẹ̀. Tá a bá ń sọ ní ti ìgbéyàwó ọ̀sìngín, ó ní ìgbéyàwó tá a ṣe ti ìlú Tìfọn. Ọ̀nà wo sì ni Yorùbá ń gbà ṣe láyé àtijọ́? Àwọn nǹkan kan ń bẹ, Yorùbá ní ìtọ̀sẹ̀ ló lọ̀yọ́, ó ń bodè ló láàfin. Ẹni tí láyé àtijọ́ mo ti sọ níbẹ̀rẹ̀ wípé kì í ṣe pé ọkọ ní ó kàn róbìnrin tó wù tí ó kù gbùrù tí ó dẹnu ìfẹ́ kọ, kò dàbí tòde òní. Ní ayé àtijọ́ ọ̀nà méjì ni wọ́n máa ń gbà ṣe ìfojúsóde. Ó lè jẹ́ pé ọmọ ti tó lọ́kọ ti tó níyàwó, wọ́n á máa fojúsóde láti wo obìnrin tó wà ní oyún, ni wọ́n ti lọ máa dírẹ̀ bẹ́ẹ̀ wípé ẹ dákun Ọlọ́run ó jẹ́ ká fún ogbó kó tó wọ̀, tó bá jẹ́ ọmọbìnrin o, mo fẹ́ fẹ́ fún ọmọ mi kan o. Tí iná bá sì ti wọ̀, tọ́lọ́run bá ṣe tọ́jú obìnrin náà lọ́mọ ìbí, àtìgbà tí wọ́n ti bí, ó ní bàbá ọkọ ni wọ́n ti máa ṣẹ́gi ìdáná wálé fún àwọn ìyá wọn pé ká máa fi yáná, ká máa fi dáná fún aya tuntun. Òmíì gan tó bá jáwọn ẹlẹ́sìn ìbílẹ̀ nígbà wọn, irú ọmọbìnrin tí wọ́n ti sọ, tí wọ́n ti tọrọ ẹ̀ bí wọ́n ṣe bí tán sáyé tó ti jóbìnrin wọn, wọ́n ti sòlẹ̀kẹ̀ wọn mọ́ lọ́wọ́. Ìyẹn ni pé ẹlòmíì tó náà tó ń fojú sóde tó fẹ́ tọrọ ọmọ fọ́mọ rẹ̀ yóò ti rí i pé wọ́n ti fi àmì sí lára. Tó bá jẹ́ Ṣàngó lọ́fẹ́fẹ́, wọ́n ó ti so kèlè mọ́ lọ́wọ́. Tó bá sì jẹ́ àwọn babaláwo ni, wọ́n ó ti so òtútù ọkàn ìdè Ifá mọ́ lọ́wọ́. Ọ̀nà kejì ni pé bóyá wọ́n lè fojú síta láti wá obìnrin tó náà ti bàlágà tó náà ti ṣetán ilé ọkọ. Tí wọ́n bá rí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ náà, wọ́n ó bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀. Nígbà tó sì jẹ́ pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí tẹlòmíì, àwọn òbí rẹ̀ kú ní fi ṣaya tẹ́lẹ̀ yóò lọ náà ni. Lẹ́yìn tí wọ́n bá ti ṣèyí tán tí wọ́n fojú sóde, wọ́n ó tọrọ ọmọ wọn. Tó bá ti dàgbé ẹ máa tọrọ ẹ pé tó ọmọ ìyá afẹ́fẹ́ o, tọrọ wọ̀, ó tó kù gbèsè míì, ó kù alárinà. Alárinà ni ẹni tí ó máa gbẹnu sọ ọkọ àtìyàwó tí wọ́n fẹ́ fẹ́ra wọn yìí, wọ́n lè ṣàìtì ìgàn ní ara wọn, wọ́n lè tí ì lórí ọ̀fẹ́ àti yanu bára wọn sọ̀rọ̀. Obìnrin ní sì sábà ṣiṣẹ́ alárinà jù. Ó ní yóò máa lọ gbọ́ tẹnu eku tí ọmọ wa wí fẹ́ yẹ, tí ìyàwó àfẹ́sọ́nà bá fẹ́, bóyá wọ́n fẹ́ sọdún eégún, bóyá wọ́n fẹ́ sọdún Ifá, bóyá wọ́n fẹ́ sọdún Ìjẹṣu. Ó nílò aṣọ ni aṣọ ẹlẹ́gbẹ́yẹ mi tí wọ́n jọ ń ṣe àtọ̀ àwọn ọ̀rẹ́. Alárinà yìí ni ó bá sọ fún ọkọ rẹ̀. Alárinà náà lọ́kọ ó kówó fún. Bó kò jíṣẹ́ pé bí ò kò jíṣẹ́ pé,
àwọn méjèèjì ò lórí ọ̀fẹ́ àti bíra wọn. Yorùbá máa ń pòwe kan wá ní bálárinà bí aya bá ti mojú ọkọ tán alárinà ó yẹ̀bá. Lẹ́yìn tí alárinà bá ti ṣiṣẹ́ tiẹ̀, Yorùbá ń pe kinní kan ní ìṣíhùn tàbí ìjọ́hẹ. Ìṣíhùn yẹn ni pé ọjọ́ tí ìyàwó ó ṣí ohùn tí ó lahùn wáì tí ó bá ọkùnrin gangan sọ̀rọ̀ tí wọ́n jọ dúró ní ọ̀kọ̀ọ̀kan tí wọ́n dojúkọra wọn. Alárinà ó dùn báyìí, wọn ó mójú ajé kò ń sọ ọjọ́ ńlọjọ́ ìṣíhùn tí ó ṣíhùn. Ọkùnrin yẹn ní iye kan nílẹ̀ Yorùbá tó gbọ́dọ̀ san fálárinà tí obìnrin yẹn ó fi ṣíhùn fún náà lówó ọjọ́ yẹn tó náà sọ pé lóòótọ́ òun náà gbà láti fẹ́ gẹ́gẹ́ bí ọkọ. Lẹ́yìn tí wọ́n bá ti mojú ara wọn tí wọ́n ti ṣíhùn tán, iṣẹ́ talárinà ti dúró nù. Ìgbà náà lọ́kọ lórí ọ̀fẹ́ àti wáyàwó rẹ̀ lọ lé wọn. Wọ́n ti mọ̀ pé ó fẹ́ fẹ́ alárinà ń jíṣẹ́, ṣùgbọ́n ìgbà náà lórí ọ̀fẹ́ tó wà. Ìyàwó náà lórí ọ̀fẹ́ àti wá àwọn ẹbí ọkọ ẹ̀ lọ. Ó lè bá ìyá ọkọ ẹ̀ dáná alẹ́, ó lè bá gbálẹ̀. Àwọn àbúrò ọkọ àwọn ni wọn ó sìn padà. Ọkọ ò gbọdọ̀ tí ì tó máa sìn padà. Torí bọ́ bá lé yẹ Ọlọ́run rí ọ, jẹ́ èèyàn náà ò rí ọ. Bí wọ́n ti ṣe nù. Lẹ́yìn tí wọ́n bá wá ṣèyí tán, ó ku ìwádìí lọ́wọ́ Ifá láyé àtijọ́. Ìdílé kìíní ó ṣèwádìí, ṣé ibi tọ́mọ wa ń lọ yìí, ibi ó fẹ́ ṣẹrù kàí ṣé bẹ́ẹ̀ gbé sówó gbé sọ́mọ. Àwọn ẹbí ọkọ náà mọ̀ dáfá wípé tó ọjà tá a fẹ́ rà yìí, sáà ríre ń bẹ̀, sáà arákọ arábo. Òun kálukú ó sì ṣe ètùtù tí wọ́n bá yàn fún kálukú lé wọn. Lẹ́yìn èyí, òun ni mọ̀mí mọ̀ táwọn olóyìnbó ń pè ní introduction lónìí. Wọ́n ó ṣe mọ̀mí mọ̀, ẹbí ọkọ ó wá, ẹbí ìyàwó ó wá. Lẹ́yìn èyí tí wọ́n ti mọra wọn tán, wọ́n mọ̀ ọjọ́ tí wọ́n dáná. Ìgbà náà ni wọ́n kó gbogbo àwọn nǹkan tẹnu oúnjẹ bí iṣu. Ìdálù ń ṣèlú, ó ní bí wọ́n ti gbà ń bòmíì. Àwọn bòmíì nílẹ̀ Yorùbá wọ́n gbogójì, àwọn míì ó gbógún, àwọn míì ó sì gba iṣu 22. Wọ́n ó gba iṣu kọ, wọ́n ó gba epo pupa, wọ́n ó gbòdìdí ewúrẹ́. Odidi ewúrẹ́ yìí ìyàwó lónìí, ìyá rẹ̀ ni ó máa sìn. Wọ́n ó gbépo, wọ́n ó gba oyin, ataare, àádùn, ìrèké, iyọ̀, orógbó, obì, gbogbo àwọn nǹkan yìí ni wọ́n ò fi wúre fún wọn láyé àtijọ́ káyé wọn ó lè tùbà kó lè túṣẹ́ kí wọ́n tó máa lọ. Lẹ́yìn náà, níbi a ti ń ṣèdáná kí wọ́n tó wá fàyàwó lọ́kọ lọ́gbà àsìkò yìí, ìyàwó ti máa sunkún ìyàwó. Ọmọ mélòó lè sunkún ìyàwó mọ́ lónìí? Ìyàwó wo ló ń bẹ lọ́ọ̀dẹ̀ gan tí ó sun dépò pé yọ ọkọ ọmọ rẹ̀? Àwọn ìlú kan sì tó ń bẹ ìpínlẹ̀ Kwara dòní. Ẹ̀ẹ̀kan lọ́dún ni wọ́n máa ń ṣèyàwó nílùú Sàó. Tíjọba gómìnà ó jókòó báyìí, wọ́n lè ṣègbéyàwó fọ́mọ bíi 100 lẹ́ẹ̀kan. Gbogbo wọn ó ṣèdíje ẹkún ìyàwó tí wọ́n gba òbítíbitì ẹ̀bùn. Nílẹ̀ Yorùbá ń gbà yẹn wọ́n máa sunkún ìyàwó lọ, wọ́n máa sunkún yẹn lọ gbogbo ilé àwọn ẹbí, wọ́n máa kì wọ́n ní mẹ́sàn-án mẹ́wàá, wọ́n máa fún ẹni tí ó fún gbákọ, ẹni tí ó fún jàbẹ́, ẹni tí ó fún lọ́lọ́ ata, ẹni tí ó fún nígàn aṣọ, ẹni tí ó fún lóhun ọ̀ṣọ́ ara míì bíi góòlù, bíi ẹ̀gbà ọwọ́. Gbogbo nǹkan ẹ̀bùn níyàwó ti gbà lásìkò tó ń ya ilé àwọn ẹbí rẹ̀ tó ń sunkún ìyàwó. Lẹ́yìn náà wọ́n mọ̀jọ́ ìgbéyàwó, wọ́n wúre wọn fà wọ́n lé wọn lọ́wọ́. Wọn ò sì ní fàyàwó lé ọkọ lọ́wọ́. Bàbá ọkọ òun ló fẹ́ yàwó ni wọ́n fà lé lọ́wọ́. Torí bí nǹkan bá ṣe òní wọn ò bì. Lẹ́yìn náà ló tó kù orò ìbálé bí ìyàwó ọ̀sìngín. Níbi ijọ́ kejì àbí kẹta tí ìyàwó bá wọlé tán, ọkọ gbọ́dọ̀ súnmọ́ ìyàwó tí wọ́n ó ṣèṣe lọ́kọ láyà. Tó bá jẹ́ ọmọbìnrin tí wọ́n bá lé lódidi ni tí ò dojú tàwọn tó bí, wọ́n pàrokò ránṣẹ́ sílé àwọn àna wọn láàárọ̀ ọjọ́ kejì pẹ̀lú aṣọ ìbálé tí wọ́n ti fi gba ẹ̀jẹ̀. Wọ́n ó gbé agbe ẹmu tó kún dẹ́nu, wọ́n ó sì gbé kòròfo ìsáná tó kún, wọ́n ó fi ránṣẹ́ sí wọn. Ìyẹn ni pé ẹ ṣeun adúpẹ́, òdìdí ọmọ ilẹ̀ fún wa. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ tí ó ti ṣèṣekúṣe tó ti mọ ọkùnrin ṣáájú ọjọ́ alẹ́ ìgbéyàwó alẹ́ ìbálé, yóò dojú tàwọn ẹbí rẹ̀ o. Ìtìjú ni fún ìyá ọmọ láti rìn láàrin ìlú, torí àwọn èèyàn máa dá sí ọ̀rẹ́ ni. Irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ gan ò ní lẹ́nu àti dá sọ́rọ̀ àwọn ọmọ kéékèèké míì tó bá lé ọkọ tí wọ́n bá ní rìnrìn kùnrin ẹnu rẹ̀ ọ̀tọ́rọ̀. Ìyẹn ni pé wọ́n ó gbé ààbọ̀ ẹmu, wọ́n ó sì mú fìfo kòròfo sáná ni wọ́n ó fi ránṣẹ́. Ìyẹn ni pé ó fìfo ọmọ lẹ́fọ́ ìlàjì ọmọ lẹ́fọ́ kì í sodidi ọmọ. Kọ́lọ́run má jẹ́ àgbèrè ìtìjú lórí àwọn ọmọ wa. Ẹ rí i pé àṣà Yorùbá, àṣà tó kún, àṣà tó nítumọ̀, tó sì jẹ́ kí àwọn ọmọbìnrin gan kó para wọn mọ́ láyé àtijọ́ ni. Òun làṣà ìgbéyàwó ọ̀sìngín bó ti rí nu. Àkóónú ìgbéyàwó ọ̀sìngín òun náà ni mo ti kà á lẹ̀. Àkọ́kọ́ òun ni ìfojúsóde tàbí ìtọrọ ọmọ. Òun ni ká wo àdúgbò níbi tá a ti lè rí obìnrin fẹ́, tá a ti lè lọ tọrọ rẹ̀.
èkejì rẹ̀ tá a tọrọ ọmọ tán òun ni sí alárinà. Lẹ́yìn alárinà ní ó kù ìṣíhùn àti ìjọ yẹn tí ìyàwó àtọkọ ó lórí ọ̀fẹ́ àti dúró lákọ̀ọ́kọ́ láti bára wọn sọ̀rọ̀ ìfẹ́ láti máa ríra wọn. Lẹ́yìn náà òun ní ọkàn ifá dídá. Àwọn ẹbí ọkọ ọ̀dàfá pípé tó ibi tí ọmọ àwọn ti fẹ́ rajà yìí o kórè sóore ń bẹ o. Ìdílé kejì náà ó ṣe ìwádìí tiẹ̀ lọ́dọ̀ ọfá bóyá àrùn kan ń bẹ ńlé ibi tọ́mọ wọn ti fẹ́ lọ́kọ ni bóyá èèwọ̀ kan ní bẹ́ẹ̀ ni gbogbo nǹkan yẹn bó ni wọ́n ṣe pamọ́ taburú òfin ní ṣẹlẹ̀ sí. Lẹ́yìn náà òní ọkàn ètò mọ̀mí mọ́. Lẹ́yìn mọ̀mí mọ́ ẹkún ìyàwó ohun tí ó kù òun nìdáná tí wọ́n fa ìyàwó lẹ́bí ọkọ lọ bó ti rí nílẹ̀ Yorùbá nù. Arọ gbogbo àwọn ọmọ Yorùbá a ti sọ wípé wọn Yorùbá láàní sọ pé egbò ṣegbò ara ilé ká máa fi dóúnjẹ kọjá a sì nítorí pé ara ìsáfára ká máa bọwọ́ adẹ́tẹ̀ ẹ̀jẹ̀ apara wa mọ́ ẹ̀jẹ̀ á kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́. Ìgbé ayé ọ̀nà tá à ń gbà ṣèyàwó lóde òní ẹ bá dórí ẹ̀rọ ayélujára ìyàwó tí òpóṣù kan ń túká ìyàwó ń túká lálẹ́ ìgbéyàwó gan kí ló fà á nígbà ẹbí gan ò mọra wọn ti tẹ́lẹ̀ nígbà tí ò sí ìgbésẹ̀ tó yẹ kí wọ́n ó gbé ọ̀wọ̀lúpàṣà yẹn kọ pàró wọn ríra wọn bóyá lóde ijó wọ́n sì níyàwó tá a fi jó fẹ́ ìran náà ni ó wò lọ. Bẹ́ẹ̀ ni àdá tá a bá ìrí tá a rádà lóko ogbó lásọnù lóko ọ̀dàn tó bá jọ ọmọ téèyàn rìnrìn àjò tó yẹ kó rìn tọmọ ń tójú ẹ̀ rí kó tó káwọn òbí rẹ̀ ó tó yọ̀ǹda pé kó fẹ́ yóò lè káràmásìkì irú ọmọ bẹ́ẹ̀. Bédè àìyedè bá tiẹ̀ wá gan wọn ò mọ̀ wo ti là kọjá ní tí wọ́n jọ là kọjá wọn ò fi sọ̀sù wọn ò fi kẹra. Ẹ jẹ́ á kó àwọn ọmọ kan para wọn mọ́. Iyì ni fọmọbìnrin tí ọkọ ẹ̀ bá ń lé nílé ọkọ ẹnu rẹ̀ á máa tọrọ. Ẹ wo onírúurú àìsàn tó wà lóde òní níbi àìrọ́mọbí lónírúurú ẹlòmíì mẹ́tọ́ yẹ pé kò ní ṣe kó sì ṣe kú ṣe ayé gan ẹbí ọkọ gan ó sì dúró tì pé ń torí pé ọmọ wọn sọ fún wa pé dídí lòún bá yàwó òun nǹkan míì àrùn míì ló lè fa àìrọ́mọbí rẹ̀ kì í ṣe pọ́ balẹ̀ ọmọ ara rẹ̀ jẹ́. Ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ ló ti sáré mọ́tò wọ́n ti sáré kẹ̀kẹ́ wọ́n ti kọlu mọ́tò wọ́n kàn wá máa fáwọn àáfàá àtàwọn wòlíì àti babaláwo ń ṣẹ́ṣe ni wọ́n máa lórí òkè wọ́n máa sọ̀kalẹ̀ wọn ò ní jẹ́wọ́ pé àwọn ti ba alẹ́ àwọn jẹ́ látàárọ̀. Ẹ jẹ́ á kìlọ̀ fún àwọn ọmọ wa kán rìn bó ti tọ́ kán rìn bó ti yẹ Olódùmarè kò ní jẹ́ káṣà Yorùbá ń parun. Àlàyé dọ́yìn lásopọ̀ mọ́ ìgbésí ayé ọmọ ènìyàn lórílẹ̀. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń fẹ́ ìgbélárugẹ àṣà Yorùbá tẹ́ ẹ fẹ́ káṣà Yorùbá ó parun tẹ́ ẹ fẹ́ káṣà Yorùbá ó ròkun ìgbàgbé mo rọ̀ yín ẹ máa bá wa wo Alálàyé network lórí YouTube Olódùmarè kò sì ní jójú yín ọ̀fọ̀ owó tẹ́ ẹ fi ń ra dátà náà Olódùmarè yóò máa bù sí ẹ̀yin náà ó sì máa rí iwájú lágbára lọ́wọ́ Ọlọ́run òkèlè mú rú sí gbogbo yín ẹ̀ ní dẹ́nilẹ̀ láṣẹ Èdùmàrè. Network fún mọ̀ ẹ máa darapọ̀ mọ́ Alálàyé network bá ti máa ṣe láwẹ́láwẹ́ fún yín. Ó tún yá lójúde Alálàyé o ẹ wá kọ́gbọ́n. Alálàyé dọ́yìn lásopọ̀ mọ́ ìgbésí ayé ọmọ ènìyàn lórílẹ̀.